Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click the subscribe button on your screen, like, comment and share this program. In the spirit of TS Kid birthday, ẹ̀yin èèyàn mi, a ti ń palẹ̀mọ́ on the 11th ni a ti máa show. Ṣé ti gbọ́, all roads to Yoba TV on YouTube for a virtual Presido's birthday. Ṣé ti gbọ́ mi nsìn, ẹ má gbàgbé, mo tún ní kí n rán yín létí ni. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ má skip hard náà. Ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀ láàrin Olori Wahala àti MHM? Kí ló ṣẹlẹ̀ láàrin uncompleted Olori? Uncompleted Olori, jọ̀ọ́ my dear, kí ló ṣẹlẹ̀ gangan? A kò dédé já síbẹ̀ ni ó pé MHM ò jí láàárọ̀ ẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń drag ẹ̀. Wetin happen? Just tell me. Kí ló ṣẹlẹ̀? Kí ló tún ti ṣe ń bẹ̀ yẹn báyìí? Ìwọ ọmọbìnrin yìí, kí ló tún ṣe fún ẹni náà? Kí ló dé tẹ̀ ń drag MHM? And táwọn èèyàn bá máa sọ̀rọ̀, wọ́n máa sọ pé kò kí ń sọ̀rọ̀, jẹ́jẹ́ ló máa ń lọ. No, sórí gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ yẹn, ìwọ ló máa ń fún wọn ní permission to drag anybody. And obìnrin yẹn sọ statement kan náà tí mo dẹ̀ mọ̀ pé òótọ́ ni. Àgùntàn tó bá bájá rìn ó máa jẹ̀gbẹ́. O ò lè bá Lizzy rìn kó má máa wọ́nà láti bọ́jà èèyàn jẹ. Torí iṣẹ́ tí Àǹtí Ṣọlá pé ń ṣe lórí social media nìyẹn. O ò lè bá rìn kó má máa wọ́nà láti ba ọjà èèyàn jẹ àbí láti ba ayé èèyàn jẹ. Kí ni MHM tún ṣe? Ojúmọ́ kan wèrè kan ni. Kí ni ginger tí MHM? Gbogbo wa la mọ̀ pé MHM ni ọ̀gá àwọn ginger. For a long time lọ́mọbìnrin ilẹ̀ tí ń ṣe ginger lórí social media. Kò sẹ́nibody tó mú complain wá rí. Ó ní ó lose weight is working for a lot of things. Àwọn ẹmẹ̀wẹ́ ẹ̀ dẹ̀ jókòó síbẹ̀ wọ́n dẹ̀ ń bọjà woman yìí jẹ́. Just because ẹ fẹ́ ṣe kí ni? Ẹ fẹ́ gang fight ni. Torí pé ẹ fẹ́ gang fight ni. Kí ni Ìyábọ̀ ṣe? Ìyábọ̀ ò ṣẹ̀yìn o. Ká tẹ̀ sì gbé tí Ìyábọ̀ tì. Of course, you need to drag Ìyábọ̀, drag Priscilla now. Kí lẹ máa jẹ tẹ́ ẹ bá drag? Ẹ ti drag Dorcas títí kò jáwọ́ fún yín mọ́. All of a sudden, ẹ ti wá switch sí MHM. Kí lọmọbìnrin yẹn ṣe fún yín náà? I must be Olori by force. Kí lọmọbìnrin yẹn ṣe fún tìmù yín? Because bẹ́ẹ̀ ṣe máa ṣe kéwú nìyẹn. Tẹ́ máa drag wọn up and down. I've never seen MHM recently cause any wahala. Lizzy tó ń bájà ló ń face. Kí ni gbọ̀rọ̀ mi dẹlẹ́rù yín? Ọ̀gá yín á ṣá máa lọ from different husband's house to different husband. You know, ẹ̀yin tẹ̀dẹ̀ ń wá show láti ṣe, tẹ́ẹ̀rí show láti ṣe. Ilé ayé ọ̀gá yín tó wà ń ta ẹ̀. Ẹ jọ̀ọ́, báwo la ṣe fẹ́ ṣe show lé lórí? Tó jẹ́ pé ilé ọkọ ọlọ́kọ ló ń lọ every time to prove a point to us. You are not wanted there and you dey force yourself to enter. Wọ́n ní wọ́n tún fẹ́ kó àwọn báàṣì mi ìwọlé. My dear, we can use everything to bet it pé you still no go enter. Tó bá kó báàṣì dé 100 báàṣì wọlé, wọn ò lè pè ẹ́, wọ́n máa pè ẹ́ kó tí kàn ẹ́. Kì í tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ti máa pè ẹ́ gan. Kí ni ọmọ yẹn tún ṣe fún yín? Ẹ ṣe ṣe nǹkan tí yín síwájú. Ẹ dẹ̀ fẹ́ torí pé ẹ fẹ́ gbèjà Lizzy ni o. Wọ́n ní mò ń sọ torí pé ẹ fẹ́ gbèjà Lizzy, àbí ká sọ pé torí pé orúkọ Dorcas kò sẹ́nibọ̀dì tó ń wò yín mọ́. Ẹ̀yin gan ní àtẹnumọ́ bíi ti Lizzy. Nínú Lizzy àtẹ̀yìn mi èèyàn tó látẹnumọ́. Ara nǹkan tí mo fi padà lẹ́yìn yín ni pé ẹ má bùlí ọmọdé yóò wà nù oyún. Kí Dorcas ti wà nù oyún láti jọ́ ẹ̀. Ẹ fọmọdé ilẹ̀, gbogbo ọ̀rọ̀ burúkú tẹ́ ń sọ kò dáa. Tá bá ń jà bí ká kú kọ́. Ẹ jẹ́ kó bímọ. You can start dragging her. Irọ́ o, wọn ò gbọ́ o. Lọ́ bá ní ká mórílẹ̀ ká fọrùn lẹ́ gbogbo ẹ̀ ni. Kò sí nǹkan tó ń ṣe. Bọ́ Ọlọ́run ò kì í ṣèyàn. Ẹ ṣe títí ọmọ yẹn tún bímọ. Ẹ tún mú bébí yẹn tún drag ẹ̀. Kí ló dé? Látijọ́ tẹ̀dẹ̀ ti ṣe. Ibo láyé yín lọ? Kí ló ṣayé yín? Ṣé ẹ lọ wájú, ṣé ẹ lọ sẹ́yìn? No.
Ṣé anything change for Dorcas? Instead of that, everything is becoming better and better every day for this woman. Gbogbo court case tó ní tẹ́sọ pé ẹni ẹjẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí gbogbo ẹ̀ pátápátá náà clear ẹ̀ kò sí ọwọ́ Dorcas nínú ikú ọmọ yẹn. Ẹ kúrò lórí ẹ̀ no ẹ kúrò lórí ẹ̀ àfìgbà tẹ́ rí pé àwọn èèyàn gbọ́ yín mọ́ pé repetition lẹ́ ń ṣe. Nobody is even listening. Àǹtí Ṣọlá pé ò tẹ̀ yẹ kí anybody ráyè anybody lórí social media ọmọ yìí. Ogun Àǹtí Ṣọlá pé là ń jà káàkiri. Nobody has anybody's time. Ogun Àǹtí Ṣọlá pé ní gbogbo èèyàn ń jà káàkiri. Ẹ tún ti kúrò lórí Dorcas ẹ ti rí pé orúkọ ọ̀jáwó mọ́ kò tẹ̀sẹ̀ anybody tó ń gbọ́ yín mọ́ ẹ tún ti mú MHM. Akọ̀dédé jí on Sunday morning mẹ́kọ̀ọ́ rí kí tún ló ṣe MHM àti Olori ojú àlọ́. Òun gan mọ̀ ó mọ bí gbogbo kíní ìṣe ń wọ́ kò tiẹ̀ yé mi iṣẹ́ rò pé speaker tó ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀. Ó mọ̀ pé gbogbo yín ò lè dùn tí olórí yín uncompleted olórí ò bá fún yín ní go ahead. That is why she did not even come for you. She went for your ọ̀gá at the top. Ó fún jẹ́ kóbá. Bó ṣe pàyàwó oníyàwó tó ń bọ́kọ sùn ọkọ ọlọ́kọ yìí náà ni mi ò mọ kóbìnrin wà kó jẹ́ pé kò rí single guy kó máa báyàn du ọkọ kó máa báyàn du okó pawápọ̀ domi inú gọ́tà má domi ńlẹ̀ẹ́lẹ̀. You understand that kind of thing? Kí ló ṣẹlẹ̀? Ọmọbìnrin yẹn tún wà on her own selling her market. She has issue with Lizzie. They don't be together for 5 years. So they know themselves very, very well before she can be dragged with Lizzie like that. But torí tiyín, you guys want to be like, we are shaking it, we are shaking it, we want to support Lizzie, so let us drag MHM. I want to some well, no. You people can be paid off easily. Owó lẹ́yìn owó ló tún kù. Àbí ṣé wọ́n ti sanwó fún yín ni? Tọmọ yẹn jókòó sáyé ẹ̀, minding her business. And all of a sudden, ẹ máa drag ẹ tún drag ọjà tó ń tà. Mo dẹ̀ máa ń sọ kinní kan. Mo ń ṣe rí àwọn tí ò níṣẹ́. Wọ́n ní adẹ́tẹ̀ kò lè fún wàrà, ṣùgbọ́n ó lè dá wàrà nù. Ṣé gbọ́rọ̀ yẹn dáadáa? Adẹ́tẹ̀ ò lè fún wàrà, ṣùgbọ́n ká dá wàrà nù. Ìyẹn ló easy fún láti ṣe. If you look at these people very well, lifestyle wọn ilé ayé wọn ó ti máa yé yín. One thing ni one way traffic kò sí anybody tó lè bá mi sọ. Jealousy because they don't have a job. Àìníṣẹ́ ni lèèyàn máa tọpinpin èèyàn kan. Wọ́n á ti tọpinpin Dorcas débi pé wọn ò rí nǹkan kan. Nísìnyí bá MHM náà tó ti yíwọ́ kan. Àìníṣẹ́ lọ́wọ́ ni. Ginger tí MHM ń tà kò sí anybody tí ò kì í gbà tà lọ́wọ́ ẹ̀ náà. Tán kì í, you understand? And there's no complaint about that. It's a sealed drink. Èwo lẹ̀yin rí gbé sórí, èwo lẹ̀yin rí kiri, èwo lẹ̀yin rí tà. Ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ níbi tó dé. Ginger yẹn bá mi rò pé ẹ mú rí o, kẹ́ tó sọ pé kò ṣiṣẹ́ o. You know, one thing about you people ni pé ẹ kì í ní ọpọlọ. Ẹ kò máa sọ̀rọ̀ gbàù ni. Ẹ dẹ̀ máa ń bèèrè nítorí pé ẹ fẹ́ bá yàn jẹ́, ẹ fẹ́ bá yé yàn jẹ́. So I'm going to just say anything to destroy that person's business. Ẹ rí nǹkan bá fi bá iná Amáyọ̀wá jà, Ginger tó ń tà, tí àìmọye èèyàn ló ń supply o, tó dẹ̀ ń tà wàràwàrà. Ìyẹn lẹ tún gbé jáde pé you are just looking for ways to create problems. Like kí ló dé tó jẹ́ pé wàhálà ràn yín lọ́rùn? Ó ní mo sọ kọ́ńkan àpótí irú fún olórí yín kó máa tarú lọ́jà. Eléyìí tó jẹ́ pé ọkọ ọlọ́kọ oko olóko ló ń lé mú káàkiri. Èèyàn tó bá ti ró lórí yín náà ó ti máa mọ bẹ́yìn náà tó kú bẹ́ẹ̀ ṣe rí náà. Àìníṣẹ́ lọ́wọ́ ni náà. Bí Àǹtí Ṣọlá pé náà ṣe ń ṣe ni anybody that has a business l'Àǹtí Ṣọlá pé máa lọ fún ológòd mi, ó ń tarú ọjà mi, èmi mo kọ́kọ́ ta kínní, kí ló dé tó lọ ń tà? You understand? Ó máa tún sọ pé òun ló kọ́kọ́ ta pepper soup kó tó di pé ara ọ̀nà tí Ìyábọ̀ ti copy bó ṣe ń ta pepper soup. For those of you that did not know, ṣe mọ̀ pé àti Ìyábọ̀ ń ta pepper soup. Wọ́n dẹ̀ sọ pé pepper soup yẹn gbáàsì gan. Tèmi bá ti lọ Naija, nǹkan tèmi máa kọ́kọ́ lọ jẹ nìyẹn o.
Every time constituting nuisance. Tẹ́ ẹ bá máa báyàn du ọkọ, ẹ máa báyàn jà nínú ilé ọkọ ẹ̀, ẹ máa báyàn du business ẹ̀, ẹ níṣẹ́, ẹ lábọ̀, ẹ̀yin lẹ wà lórí social media tó jẹ́ pé tíìmù yín nìkan lẹ lè produce anybody àti graduate o àti business woman. Ta ló ní business inú yín tó ń ṣe? Ẹ níṣẹ́, ọ̀gá yín náà ilé ọkọ ọlọ́kọ ló ti máa constitute nuisance up and down. Ẹ̀yin náà ẹ máa constitute nuisance up and down ni. Tẹ́ bá gbé ọmọdé léni dọ̀kásì láàárọ̀, ọmọ dọ̀kásì lọ́sàn-án, just because ẹ ṣàfẹ́ gba monetization náà ni. Kí ló ṣẹlẹ̀? Ṣógun láyé ni. Èdè wáṣẹ́ mi ṣe. Ọmọbìnrin yẹn, she has been on her lane for a long time. Lizzy ló ń bájà. Kí ni báwo lẹ ṣe, you know, ẹ fẹ́ jàjà Lizzy lójú ara yín nìyẹn. Ìjà tó rán yín iṣẹ́ o. Kò rán yín o. Àǹtí Ṣọlá gbé ò rán anybody o. Ẹ jàjà ara yín, ẹ má kú fún ẹ kú fúnra yín. Torí pé ẹ̀rí ṣóò ṣe ni. Ṣóò dọ̀kásì yẹn ẹnu yín ti kan lórí ẹ̀. Kò kú sí anybody tó ń gbọ́ repetition mọ́. Ẹ̀yin àti Ṣọlá pé ẹ ṣe repetition. Ẹ máa rewind nǹkan bí old tape. Ẹ máa rewind. Ṣé ẹ rántí pé kíní kan ó ti sú àwọn èèyàn ẹ kó ṣì lọ tẹ́ bá rí ṣóò ṣe. Ẹ tún ti fi speaker yẹn lẹ̀. Ẹ tún ti mú another speaker. Òun ò tiẹ̀ tún fún yín content mọ́, so kò sí content fún yín. Ó ti mọ̀ pé tóun ò bá ti fún yín l'attention, you guys will starve to death. And not giving you attention, ìyẹn ló jẹ́ kẹ́rù máa bà yín pé ẹ ti ń lose engagement o. Ẹ jẹ́ sáré lọ drag Anamáyọ̀wá bí ẹ ti ní ìyẹn sẹ́yìn note ni. In case tí dọ́kásì bá ti jẹ́ kẹ́ lose engagement, ẹ jẹ́ lọ mú Anamáyọ̀wá, ẹ jẹ́ sọ nǹkan báyìí. Mi ì mọ̀ bá àgbàlagbà ṣe ń ṣe bíi tiyín bẹ́yẹn. Mi ì mọ̀ bá àgbàlagbà ṣe ń ṣe bíi tiyín bẹ́yẹn. Ṣé dandan ni? Ṣé dandan ni kẹ́ ẹ ṣe show ni? Ṣé dandan ni? Tí ò bá sí show, ẹ dẹ̀ kó gba yín, ẹ dẹ̀ máa lọ. Before you can come out and prove that something doesn't work, something of somebody's business doesn't work, have you taken it? Of course, èèyàn tí ò like MHM máa sọ fún yín pé kíní yẹn ò ṣiṣẹ́. But it's now left for you to wádìí ohun gbogbo dájú kó sì di òótọ́ ń bẹ̀ mú. How many complaints have you gotten? Ó lè jẹ́ complaint ẹyọ kan lẹ get ń sìn kẹ́ tó máa sọ̀rọ̀. And a lot of people have been taking this thing, they have never complained before. And tó bá ti fẹ́ complain, ṣẹ́yìn ń ta ginger ni? Ẹni sọ ṣẹ́ ń ta ginger ni? Tó fi wá jẹ́ pé ọ̀dọ̀ yín náà máa wá complain fún. Téèyàn bá fẹ́ complain kò mọ bí tóun ti ra ginger ni. Because this thing is looking like you guys just want to divert your, your failure and your frustration on MHM. Nǹkan tó feel like nìyẹn pé ẹ jẹ́ lọ drag MHM, ẹ jẹ́ abọ́jẹ́ ẹ̀jẹ̀. Nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn o. And in 2025, everybody have seen you for who you are. The jobless mofos on this social media. Ẹ jẹ́ lọ drag MHM. Ẹ wò imagine pẹ̀lú ọjọ́ orí èèyàn yìí báyìí. Kí wọ́n sọ pé òun fẹ́ lọ drag MHM, kí mo fẹ́ lọ bà business ẹ̀ jẹ́ níbi táyé dé yìí. Kẹ̀sì jókòó lórí pé ẹ fẹ́ bọ́jẹ̀ èèyàn kan jẹ́. Ayé yín ó ti pẹ́ kẹlẹ́mẹ́sì o. Kíyàn jókòó ní 2025 pé mo fẹ́ lọ bọ́jẹ̀ ilé ìjẹ́, mo fẹ́ báyé ilé ìjẹ́, mo máa báyé ẹ̀jẹ̀ ni. Lọ́mọlọ́mọ tó ń ṣe tiẹ̀, tó dẹ̀ ń gbàdúrà sọ́lọ́run lójoojúmọ́ tẹ̀dẹ̀ bí tiyín. Ṣé ẹ kì í bára yín sọ̀rọ̀ ni? Àbí kò wá sẹ́nibọ̀dì tó dàgbà tó danú nu gbogbo yín tó lè bá yín sọ̀rọ̀ pé things are not work like this, are not going like this. Even if you have a complaint, you can talk to that person inside the DM. You don't have to do a show with everything. This is somebody's business, somebody's life. If you have a complaint, you can call her in a DM or send her a message. There's somebody that complained this and this and this. What is going on? But no. Torí àtijẹ àti mu yín tọ́lọ́run fi síbi tó nira, tọ́lọ́run fi síbi pákó. Torí ẹ̀kọ́ lẹ ṣe wá ń sọ̀rọ̀ ọmọdé ìtẹ́ǹsó ṣe ọ̀rọ̀ sí. Just because you want to let people, customer run away from her.
She has been doing this business. That's ọjọ́ tó ti ń ṣe. Ojú kan tẹ́ ẹ jókòó sí náà lẹ jókòó sí. Lọ wájú, you no go back, you no go front. It's just hatred and jealousy. Una no go back, una no go front. Oko lẹ̀ ń lé mú káàkiri. Èèyàn tó bá ti bímọ lẹ̀ ń búlì káàkiri. Ọ̀gá yín dẹ̀ rèé, ó ń ṣẹ́yún kiri. Mo ní ìgbésí ayé ọ̀gá yín gan. It's enough for people to do videos. Tó máa analyze ìgbésí ayé ọ̀gá yín gan. Ó máa ṣe wò. Part 1 to 1 trillion èèyàn máa ṣe. Lórí bọ́gà yín ṣe ń ṣẹ̀sìn nílé ọkọ ọlọ́kọ tó ń lọ káàkiri. Tó fi ń ṣẹ̀sìn. Ní rí yẹn ṣe. Ẹ máa wáyé èèyàn tẹ́ máa bàjẹ́ káàkiri. Ẹ jẹ́ kó rí yín pé o. Ọmọ yẹn wà lórí ilé ni o. MHM is on her name. Kò bother anybody. But torí pé ẹ fẹ́ jàjà Lizzy, ẹ fẹ́ jẹ́ kí Lizzy mọ̀ pé kíní nìkan tún kó aṣọ fọ́gà yín àbí. Ọlọ́, ilé ayé yín ò wù mí. Wọ́n á tún kó aṣọ tó hàn tà. Wọ́n á kó fọ́gà yín pé kó lọ fi rán ro àti bùbá. Wọ́n á tún kó aṣọ free clothes fún ọ̀gá yín kó lọ fi rán ro àti bùbá. Shame on you people. Lágbàlagbà. Shame on you. Ẹ máa gbọ́n. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ máa lọ. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.